Àgọ́ Ìwòyè Lápòrò and Ìjẹ̀bú-Igbó axis. Ìjẹ̀bú-Land.
here live in our Ijebu Ade Oturu Ìgbàlẹ̀ Òrìṣà Ọ̀jẹ̀ ìlú Awa. And likewise, you can see so many people paying homage to the Iyamode of Nigeria and overseas. You can see so many people paying homage to Iyamode of Nigeria and overseas, and likewise the gold illustrious daughter, which is the Erelu Olashubomi, who is the Yeyato of our Ijebu. Exclusive from Ijebu News. Ta ló tún kàn? Ta ló kàn?
We are still here live in our Ijebu. It's eré yẹn lọ gidi. Ó lọ kò ṣeré with eléyìí tó wá bẹ̀bẹ̀ sí o. Èyí tó wá bẹ̀bẹ̀ sí o yà kò ṣeré. Ìṣeré ní Moscow, iṣẹ́ lọ ṣe bẹ̀. Àwọn Ìjẹ̀bú bí àgọ́wòye, Ìjẹ̀bú gbòòrò, àwọn ìlápòrò, Ìjẹ̀bú òde, Mámú. Ọmọdé náà challenge àgbàlagbà mo fọ́. Ọmọdé gan challenge àgbàlagbà. Ìtú ọmọdé kẹ́. Exclusive from Odogbolu Flash, Ijebu News Up. Wọ́n fẹ́ náà obìnrin ó ti yé ẹ̀nà meeting of ladies. Respect for ladies. You know they have respect for ladies. The beauty of the culture. We are here live. Ele okay, se copy and paste live. We are here live. Wà láwà yìí.
wà yìí. Ìyẹn still live àti àwọn Ìjẹ̀bú. Atila is here. Iṣẹ́ ṣe la gba Agodibade adúpẹ́ lọ́wọ́ lọ. One of the youth leaders. You have his name. This man need to be interviewed. His name, you have said it. Ejiri, God bless Ijebuland. Ó ṣe akílẹ̀ Ìjẹ̀bú agbéwà o. Bẹ́ẹ̀ ni ó lè yan olókìyà dáàbò. God bless. Láti gbà tó